sọlọ atọ́kùn ẹ wá àwọn sẹ́nẹ́tọ̀ yìí ẹ wá House of Rep imagine láti December last year wọ́n gba 2 trailer of rice 2 trailer àwọn House of Rep gba 1 trailer of rice nílẹ̀ Yorùbá wọn ò pín 1 bag fún yín o ní orí o ẹ̀yin Yorùbá ẹ sì sùn ẹ ń halẹ̀ Tinubu ni o àwa ló kàn kò ti kàn yín o ṣé kò kàn tó ni ẹ tó gọ́ọ̀mẹ̀ wo ló kó 2 trailer of rice ló kó fún sẹ́nẹ́tọ̀ rí ṣé Tinubu ó máa pín láti ilé sílé ni ẹ lọ bá àwọn èèyàn tó ń ṣaṣojú yín pé aṣojú tẹ̀ ń ṣe yẹn ẹ tí ì ṣe dáadáa kó tán fún yín bolówà ẹ jẹ́ wá bọ́ sórí NSC ẹ dákun bàtọ́ náà fún wọn ní 2 trailer of rice tọ́nà fún wọn ní 2 trailer of rice ẹ níbo ni NSC wà níbo ni NSC wà sí NSC ò lè lọ occupy house kí ni sẹ́ wọn instead tí wọ́n fi kórè ibú wọn wèrè tí wọ́n lọ sí secretariat Labour Party NSC is supposed to be for all workers in Nigeria either you are PDP MPP CCP NNP they should be in the partition so by the time tí wọ́n ti wà partition sẹ́yìn that means pé gbogbo àlọ́ strike àgbà fún Tinubu Labour Party ló ràn wọ́n níṣẹ́. bẹ́ẹ̀ni. èmi ò sí ní party kan mi ò sọ pé nìkan ni ló dàbí kan n tó bá dá Nàìjíríà ẹ jẹ́ ká ṣe now listen to me àwọn ilé àwọn sẹ́nọ̀tọ̀ ra mọ́tò bílíọ̀nù àbíkílẹ̀ pé SCFF ó ló sọ fún yín pé ọ̀nà lé yín àná àdúgbò yín ò ní ò dáa làwọn fi ra ìbẹ̀rẹ̀ lẹ́tì yẹn wọ́n wọlé sí gbogbo ilé kọ̀ọ̀kan ní agbára àti ra jíìpù kí ló mú NSC tí wọn lọ occupy House of Assembly pé ẹ ní lo mọ́tò yìí wọ́n lágbára ẹ̀ náà they will round up your vehicle deflate your tire kò sí NSC ò lè lọ sí assembly complex kí mobile àbí sójà kan lé wọn padà inú gbogbo Nàìjíríà ló dùn tí wọ́n mọ̀ ṣàdúrà fún wọn kí ló dé NSC ò lè lọ bàbá àdà àwọn senator àti House of Rep pé ibi ẹ̀kọ́ láìsí sí ẹ̀kọ́ jáde ẹ̀já rí NSC ò jà fún òṣìṣẹ́ individual ara wọn ni wọ́n ń jà fún mo rántí NSC president nígbà tán ní ṣé Imo ni wọ́n ti nà ń gbà yẹn Imo state tọ́ndé wọ́n nà ní Imo state gómìnà sọ pé ó wá fi síbi campaign Labour Party ni àwọn èèyàn dáná ló kọjá lọ náà ṣé ibi campaign ló lọ àbí ibi campaign cause no dami ló ṣe ibi campaign ló lọ àbí ibi campaign cause because pẹ̀lú tó ṣẹlẹ̀ sí ó ti sọ pé ibi campaign ló lọ ẹ̀yin Yorùbá tẹ̀ ń wò mí ọmọ Oòduà gidi ẹ lu ọpọlọ yín ẹgbọ́n this time ẹ já àfihàn ṣọ̀kan ká lè bọ́ lóko ẹrú mo sì repeat ẹ lọ ẹ wo nígbà tí Kánú lọ sí kóòtù ní wíìkì yìí tọ́ni àbí wíìkì náà kan tó ń sọ pé wọn ò gba béèlì ẹ táwọn kan ní àwọn Biafra là ń wá Kánú fúnra rẹ̀ dì náà pé òun mọ kankan nípa gbogbo tí wọ́n ṣe mọ́ àwọn ọmọ Ìgbò míì tó wá bẹ̀ tí wọ́n ní ọpọlọ tí wọ́n mọ tí wọ́n ṣe àwọn ọmọ Ìgbò yẹn dìde pé no wọ́n Nàìjíríà yìí làwọn fẹ́ ẹ fi kinní lẹ̀ ká ní àwọn kan ò lọ́bẹ̀ lọ́jọ́ ẹ̀ máa pariwo Biafra ó pọ̀ sí kí wọ́n gba béèlì Kánú ẹ̀yin Yorùbá náà lẹ̀ tí wọ́n lọ mọ́jọ́ lọ́mọ òun ẹ̀yẹ Abiola declare yourself you are the president declare yourself ó dẹ̀ declare àtọmọ Yorùbá ẹgbẹ́ wa náà ló lọ bá ń pé bẹ́ẹ̀ ti ṣeré ṣé bá gbọ́ ta nígbà wọn jagun tọ́nà àwọn ni ó ṣàṣírí pé eléyìí ìkasẹ̀ rẹ̀ lágbára rẹ̀ wẹ̀ lọ́gẹ̀ dànù eléyìí bẹ́ẹ̀ gé orí rẹ̀ yóò tún jẹ́ brọ́dà yín nílùú yín tọ́nà bá ti gbórí yóò gbórí síbẹ̀ padà wọ́n sọ fáwọn àdé àwọn ọmọ kankan akànrẹ́rìn ni àní sọ ẹkún lágbára Ọlọ́run ìwọ tó ń wò mí lé òní sọ ẹkún òní sọ ẹkún ọmọ òní sọ ẹkún lórí iṣẹ́ òní sọ ẹkún nígbèsí ayé ẹ bó bá ṣe wá le tó lórílẹ̀‐èdè Nàìjíríà àṣeyọrí ni ó mọ̀ jẹ́ ti gbogbo yín pàápàá ẹ bá mi like ẹ bá mi share ẹ kọ́mẹ́ǹtì ẹ sọ fún gbogbo èèyàn pé eléyìí tó ṣe òtítọ́ ni àwọn òtí ẹnìkan lẹ́yìn débì kan atọ́kùn Yorùbá ronú ní àbá pélé yìí ẹ má fi àwọn aṣojú yín lẹ̀ a ní local government chairman tí ó ti kò gírèdì ọ̀nà nílẹ̀ àjọ tó ti débẹ̀ àwọn ìwé ọba kọ́lẹ̀ fi jọ wọ́n jẹ àtúlùṣe àwa jẹ àtúlùṣe lókèrúbè nítorí pé àjà fókèrúbè òkèrúbè di nǹkan wọ́n dẹ̀ ní àtúlùṣe òkèrúbè ààrẹ àtúnṣe òkèrúbè la fi ọjẹ́ torí pé ìjọba gbé wọ́n fẹ́ máa lọ sí ọ̀nà ayé jẹ mí lọ́dún yẹn mo mọ̀ kó máa rántí mo dẹ̀ jí lára mo ń lọ bí sẹ́ mo bá katapila tó lọ sọ̀nà orí yín burú ni wọn ò ṣe main road ẹ wá fẹ́ lọ táì street ẹ ní ṣe o
àfi tẹ́ bá ṣe mẹ́rọ òdúlé ẹja yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè àwọn àgbààgbà Òkèrúgbè ńgbà yẹn kò sí ètò takò mí bẹ́ẹ̀ mi ò jẹ́ katapila lọ mi ò jẹ́ kí sí ó ṣe katapila wọn bẹ̀ fún 2 weeks wọ́n dẹ̀ approve ọ̀nà ilé ẹja láàrin 2 weeks bẹ́ẹ̀ náà là ń pariwo lórí rédíò pé báyìí ni báyìí ni nígbà táwọn ẹ̀rí tó lọ tó bá ti ọlọ́kadà máa mú wọn before 10 o'clock nítorí ẹ̀ka yìí Yorùbá tẹ́ ẹ nípò ẹ̀yin Yorùbá tẹ́ ẹ jẹ́yàn máa ṣe fáráàlú nu ọlọ́pàá máa mú wọn before 10 o'clock máa jókòó síbi pálásì wọn níbi ọjà mi ò ní wọlé títí di 10 ọlọ́pàá tó bá bí da kó wá mú ọlọ́kadà before 10 bẹ́ẹ̀ tí 10 bá ti lù máa ní 10 lòfin gbà yín mọ́ o èmi ń lọ lé ẹni bá ti mú láfta 10 ẹ má pè mí o ọjọ́ kan náà mi ò mọ tó ṣe tán kó 21 ọ̀kadà l'Ókèrúgbè Haruna ó ti di tí ò bá ti rìtáyà ó dà kó ti di commissioner bí deputy commissioner sí ó ní DPO kò tó ń gbà yẹn ọlọ́pàá tó yẹ kí wọ́n mọ fi ṣàdúrà fọlọ́pàá kò gbọ́dọ̀ gba bribe lójú ẹ̀ bọ́sẹ̀ ni wọ́n kó wọn tó wá bá mi báyìí mo lọ bá Haruna mo fi sẹ́lẹ̀ Haruna fi 20 ọ̀kadà sílẹ̀ ẹyọ kan tó àtàkọ́ ọlọ́pàá nìkan ni kò fi sílẹ̀ which is right wọ́n lu sójà tán náà pa níbi kan nìkan tó mọ ọmọ àlè kan sọ pé ìjọ tó ti ń pààyàn kí ni wọ́n ṣe kí ló jẹ́ tó ń jà fún sójà èyí sì lẹ́nu sójà kò ṣiṣẹ́ rẹ̀ píìsì lẹ́ni kó wá sí ẹ sọ di pieces fún wọn lọ́wọ́ ẹ wo ọ̀rọ̀ Nàìjíríà ti tó ká ronú. ẹ ṣe gan sa ó dà ilé ìbéèrè náà ni yóò gbẹ̀yìn lónìí ẹ já sọ̀rọ̀ nípa àwọn obìnrin láwùjọ wa àti àwọn ọ̀dọ́ wọn ní ká fún wọn láàyè olórin kan ní ẹ bá fún bàbá láàyè ẹ jẹ́ ká fáwọn obìnrin náà láàyè ká sì fọ́dọ̀ náà láàyè obìnrin kan la fún láàyè àtọkùn ò dẹrù bà mí obìnrin kan la fún láàyè ẹ kó obìnrin láàyè lóbìnrin kankan wọ́n ti dobìnrin bíi 3 nínú àwọn mínísítà wa. ó tẹ̀ ń sọ̀kan náà pé ìkànnù wọn ó ti bojú àwọn yòókù jẹ́ o. kúndó rárá kó tó ka àwọn eléyìí láti ká fún obìnrin tá a fún láyé gbẹ̀gbẹ̀ tó lọ ka mínísítà rẹ̀ pé èmi ò rírú ẹ̀ rí tí wọ́n ra pátá 10 million. wọ́n ra bra 12 million. 12 million ẹ̀dá kan ẹ̀yọ́ ọkùnrin wà sórí. ẹnìkan ló imú wo náà la fẹ́ kó lọ bra ọ̀gbà. ẹ wo ó parí lẹ́rìí lónìí ẹ fóbìnrin láàyè èmi ò sọ póbìnrin ò dáa o àwọn ni wọ́n dájú jù tẹ́ bá fi wọ́n sípò wọn gbé obìnrin lẹ́wọ́ mi ẹ̀dá kan bá bí ọ̀pọ̀ bí lẹ́jọ̀. alápánlá náà kọ ni. bọ́ bá rí obìnrin tó ṣe DPO ọlọ́run jọ ní kéésì bẹ́ẹ̀. olúwa rẹ̀ wọ gà. tí ìbá jẹ́ general manager wa ní Bond FM wúrọ̀ ọ̀la my golden wúrà ó ní obìnrin kan tí mo rí tó wà ní pòtípògò gíragíra olóbìnrin kan tí mo rí tí ò gbéra ẹ pé mo jẹ́ èèyàn mo jẹ́ kinní kan. obìnrin tó wà ń bẹ̀ kóun tó dé. mi ò wọ́n sọ yẹ. ọmọ ga o. ṣébà èpò fẹ́ ọmọbìnrin kan ó sì bọ́ sípò inú mi dàdú pé gbàtẹ́lẹ̀ ìdè ipò ká máa jayé ni mo láyé ọmọ mi ọ̀rẹ́ wa ló wà nípò èmi ló kọ́kọ́ fún kúérì ó fẹ́ fi yé mi pò lágbára ẹ fọ́ obìnrin sípò obìnrin kú àti ìpàfọ́ let's be very realistic ṣùgbọ́n Nàìjíríà ta wà lẹ́sìn eré àtẹ̀mí ń lọ tí mo fẹ́ pe ẹ̀yin obìnrin níjà ẹ̀yin tẹ́ bá ń wo fídíò yìí tẹ́ ń wo interview yìí tí ó bá ṣeé ṣe fún yín ẹ bá mi try gbogbo ọ̀nà ẹ jẹ́ kí fídíò yìí dọ́dọ̀ gbogbo àwọn obìnrin tí mo fẹ́ dárúkọ lè dárúkọ wọn àwọn obìnrin tí wọ́n sọ di MD gbogbo banks ń sìn almost all banks in Nigeria obìnrin ló head wọn. Now ẹ̀yin obìnrin yìí abiyamọ bọ̀já gbọ̀dọ̀gbọ̀dọ̀ nìyí ẹ̀yin obìnrin lẹ láàánú jù ẹ̀yin obìnrin ní tọ́jú òbí ẹ̀yin obìnrin ní kì í fẹ́ kí ló dàrú ẹ má jẹ́ Nàìjíríà ó dàrú torí banking system yìí òní wàhálà táwa ti bẹ̀rẹ̀. ó lágbára jù. nígbà tá a wà kékeré tí wọ́n bá fẹ́ fi check náà wá lọ sí bank wọ́n kọ denomination irú owó tán fẹ́ tí wọ́n fẹ́ sẹ́yìn 50 naira 10 naira 20 naira owó tuntun ni wọ́n kò fún wa o lè rówó tuntun gbà báńkì mọ́ sí. àléyàn tó ń gba owó tó ti ya. lórí ATM náà rẹ̀ ṣe owó kà ní gbogbo tó tí wọ́n kà síbẹ̀ dọ̀tí tó rún kò sí ní ìsìkà torí tuntun náà ní ká máa kó sínú ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ pàtí mo sẹ́ẹ̀dì fídíò kan sẹ́wọ́n yóò lè bá ká kún orí fídíò yẹn bí níbi tatawẹ́ ti ṣe àtàwẹ́ kan lè mi bú ọmọ mi látàwẹ́wẹ́ o ọmọ wa máa lòkè o àtàwẹ́ ò ní lò ní ṣiṣẹ́ o mo jẹ́ ẹni àkọ́kọ́ nínú àtúkọ́ bí àtàwẹ́wẹ́ lọ sórí tẹlifíṣàn nígbà mo ṣe lògbàlògbà MITV so àtàwẹ́ mo fẹ́ kó máa dá bẹ́ẹ̀ irú tó dẹ́wọ̀n bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn bá jẹ́ ìlú tó lófin ṣebí ilẹ̀ Ìgbò ni wọ́n ti ṣe tán lálẹ́ wọn eléyìí kọjá bó ti yẹ ẹ lọ sí pati gánàmọ̀sì kìlókè báàgì ńlá báàgì ọmọléwé ni wọ́n fi di owó tuntun ṣe bẹ́ẹ̀ nìkan ló ń kó fún wọn ẹ̀yin obìnrin tẹ́ ẹ di olùdarí báńkì sí ẹ jẹ́ kárí ipa yín kóbìnrin nìyí kóbìnrin lè ṣe wà láì tẹ́ bá ṣe tó bá dà
àwọn ọkùnrin ó dìde gbogbo Nàìjíríà ó dìde mo next president wọ́n ní kóbìnrin náà kó sàrẹ̀ ká wo. bẹ́ẹ̀ni bíi ti Liberia. ṣùgbọ́n lẹ́yìn tẹ́ ẹ ṣe yìí kẹ́jẹ́ kí báńkì ó padà sí normal kéèyàn oníbẹ̀ kóró owó tuntun gbà ẹ bá lọ sí patí ńgbà míì nígbà àwọn tó lákàtí báńkì ẹ lọ bá wọn ni pé mo ní ìdíwọ́ tuntun yẹ báyìí wọ́n á dẹ̀ fún ọ. máa kan tiẹ̀ sọ ó ní ṣe táwọn báńkì ṣe ń já owó ń sìn. no má sọ jíjẹ ó sùn wọ́n ti já bó gbáwájú báńkì kọjá. kódà wọ́n lè máa jíyàn kan gbé lórí bẹ́ẹ̀dì tí wọ́n bá lọ sí torí bí ìbá jẹ́ pé báńkì ya wèrè mo bẹ̀yẹ̀ bá mi sẹ́ndì owó ó sẹ́ndì 100,000 balance mi di 99,000 àkìní kan. ẹnìkan sẹ́ndì owó sí mi lánàá no 50 49 plus 49 kìíní kan bí o ní mo ti fẹ́ sanwó ọsẹ tí mo fẹ́ ṣe ṣé màmá sọ fẹ́ tó sẹ́ndì owó sí mi pé owó tí báńkì ó yọ sí mi ẹ̀yin obìnrin tó di olórí báńkì sí ẹ bá wá sí nǹkan sí nínú gbogbo mínísítà tí wọ́n ti yàn obìnrin náà ní mẹ́tẹ̀ẹ̀ta tán ló lè ní owó tí ò ní tí ò ṣe sọ létí ẹ̀ tẹ́lẹ̀ mi ò dákú. wọ́n ló bí àtẹ̀yìntọ̀. ẹ̀yin ló tẹ̀yìntọ̀ mọ́ wájú ni wọ́n ti ń tọ́ o wájú ni wọ́n ti ń tọ́ ẹ̀yin obìnrin náà bóbìnrin ẹgbẹ́ yín sọ̀rọ̀ á fún yín láàyè ẹnikẹ́ fọ́dọ̀ láàyè bọ̀dá Bello Kogi former Kogi state governor the youngest governor ta ní. ọkùnrin wa nìyẹn. ẹ lọ lè bá wọn àwọn Kogi. àti fún di méjì náà láàyè lójọ́sí. no mo bọ̀ di méjì tiẹ̀ ó kéré jù ní wọ́n fún di méjì àsìkò ẹ̀ ló wọ́ sí jù ọ̀gá Bello wọ́n fi sí nígbà COVID-19 olóhùn kọ́ COVID-19 center àti $300 million ọlọ́run ti bá ṣe ọlọ́run tí ó tó àṣírí rẹ̀ òjò sì rọ̀mọ́jú ó sì gbé COVID-19 center canopy ló wà ń bẹ̀ kò sí kankan nínú rẹ̀. ọlọ́run o. ṣé bí ọ̀dọ́ ni bọ̀dá Báyọ̀ ṣe ìṣe yọ̀ǹgà nígbà tó jẹ́ gómìnà Èkìtì state. bóyá àná ṣe máa ń jẹun lójú títí káàkiri. adìyẹ yìí àgbẹ̀ rí ó rántí ni bọ̀dá bàbá Ọbásanjọ́ ní adìyẹ tiẹ̀ yìí àgbẹ̀ rí imported adìyẹ ni kì í àgbẹ̀ tó gbogbo tá a bá ṣe láyé kò sẹ́ni tí ò tọ́ sí o ẹ fún ọ̀dọ́ láàyè níbi ọ̀dọ́ bá Nàìjíríà dé báyìí ẹ dákun mẹkáníìkì mélòó ló lọ́mọṣẹ́ mọ́ rìwáyà mélòó ló lọ́mọṣẹ́ bíríkìlà mélòó ló sẹ́bọ̀ ń lo mọ́tò gbé mọ́tò lọ ní mẹkáníìkì ọ̀gá ní ó tu tiẹ̀ ní ó lọ tu tẹ́lẹ̀ lọ́tẹ́lẹ̀ ní ó tọ́ tó lakẹ́ tó gbà kó sọ́mọṣẹ́ bó o bá gba ọ̀dọ́ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ lónìí yìí owó bí ó ṣe rí owó ra asẹ̀ tí ó fi bẹ̀rẹ̀ yahoo ni ó mọ̀ wá èyí tí ò tí gbọ̀ngbọ̀n yahoo bí ó ṣe rówó rọ̀ kadà àti bàjáàjì tó balẹ̀ àpọ̀jù yóò ṣàkóso iṣẹ́ yẹn gbogbo bó bá ṣe rí Ọlọ́run á fún wa ṣe à ní sàṣetì ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin náà ẹrù dá Nàìjíríà yóò dá o ó tiẹ̀ ti ń da lórí dọ́là ti ń lọlẹ̀ báyìí káwọn èèyàn náà bá wa ṣe bẹ́ẹ̀ mo fẹ́ sọ kinní kan. bí dọ́là ṣe ń lọlẹ̀ ráìsì òkú omi tó wà o. ẹ dákun ó ní kankan tí mo fẹ́ ṣe ẹ dákun ẹ ṣàánú mi gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ Lagos state government mo commend yín o local government bíi 3 wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀ náà tí wọ́n ṣe Sunday market wọ́n ta ọjà lẹ́dínwó fún àwọn èèyàn ẹ mọ ìjò dúró tó bá lọ bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ nígbà tí a bá ṣe fún oṣù kan oṣù méjì ọjà ó fọ́ pátápátá